tọ́wọ́ mi bá kò sẹ́ni tọ́wọ́ mi bá kọ́ bá mú wọn bá àbọ̀ lè gan mú bó ṣe àpòlàjì borí bó ṣe gómìnàsì ló wà ní dèdè àsìkò àwọn náà mọ̀ pé ẹni bó ṣe dèbèrè tó àtúnláṣàn tó lè ṣe. Ara yín ò lè gbà á. Kò sóbìnrin tó lè gbà á. Kò sóbìnrin tó lè gbà á. Kò sí o èmi ò ì lè gbà á. Láíláí. Ìsìlẹ̀ ṣe fún yàn. Ọkọ yín tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan. Tó bá ṣe bẹ́ẹ̀ ń ta tó lọ sí bẹ́ẹ̀ fẹ́ lẹ́lẹ́ni ìtọ́jú rẹ bá rí yóò fara mọ́ nǹkan kan líle délé bí. Àfẹ́fẹ́ yà á dàbí. Bàbá kù. Bàbá kù ní fíìmù tó gùn. Fíìmù tó gùn ni ẹ bá fà á kí lẹ lè kọ́kọ́ ṣe fún tẹ bá kọ́kọ́ rí náà. Mo bá rí gùn yẹlẹyẹlẹ ni. Tẹ bá rí gò ẹ gùn yẹlẹyẹlẹ. Àjọlọ máa sọ lọ. Ọ̀dà ìwọ̀n fàyà fún wa. Níbo? Àṣàrò ṣe bẹ́ẹ̀. Ẹ nígbà. Níwọ̀n nígbà o. Pẹ̀lú ọjọ́ orí yín nẹ. Ọkọ̀ wọn kò gbà mú. Èmi ò ní sínú bí o, ṣùgbọ́n àbúrò mi ni ọ̀rọ̀ kan lọ. Orí àbúrò mi ni èpè. Àwọn ọmọ tó wà ń ta ní ìsìn, kò sẹ́ni tí wọ́n lè ṣe kinní yẹn fún. Ṣùgbọ́n kálábùrò mi lárò dilẹ̀ ni, kò yẹ kó gbà kọ̀ọ̀kan mi. Tó bá tiẹ̀ ṣe ranù, tó bọ́ ọ̀ta, tó ṣe ranù tiẹ̀ lọ́ọ̀ta. Ọ̀pọ̀ àwọn ọkùnrin tó wà ń ta ní ìsìn, wọ́n lè má búrò wọn gangan kì mọ́lẹ̀ àti gbọ́ kò sẹ́ni tá àgbọ̀ rí. Kò sẹ́ni tí wọ́n lè ṣe kinní yẹn fún. Wọ́n lè ṣe fọ́mọ ìyá wọn. Àbúrò mi ni ò lárò dilẹ̀. Ẹ tó bá ti bí ọmọ obìnrin kéékèèké ní ìsìn, ọmọ ọbẹ̀ lọ́ọ̀nẹ, òyì ìjẹta mọ̀ wọ́n ọmọ sẹ́ẹ̀mí káàkiri. Tó sánlé táàrí tàbí ọkùnrin láti lọ yọ́. Ìrọ̀lẹ́ la tó rí yọ lábí ọkùnrin tó bá sá ti bí mo obìnrin ọmọ ọbẹ̀ lọ́ọ̀ pé ọlọ́run ọfọmọ ìlé ọlọ́wọ́. Bàbá àfọwọ́ tọ́ fún àrẹ. Ẹ ṣe. Nẹ́ẹ̀nà ní sì bá náà jà ó sì kẹrù rẹ̀ ilẹ̀ bí ìyá lọ́tọ̀ rẹ̀ pọ̀ ó padà sí fún rẹ̀ lọ́dọ̀. Ẹ ní faramọ́. Àti àbúrò àtọkọ àwọn yìí dáhùn lọ́jọ́. Àbísọ́kọ ìṣẹ́yàwó mi àbúrò mi fẹ́ mọ gbà ṣe mi ṣe ni. Àbísọ́kọ mi fẹ́ mọ bá búrò mi sùn. Àwọn tí bára wọn sùn náà ni. Ara yín ò lè gbà. Àlábùrò mi fún mi. Ara yín ò lè gbà. Tí màá kọ́kọ́ ṣe wàhálà ó ṣẹlẹ̀ torí pé ọmọ ìyá mi ni kí ló fọwọ́ ra ẹ̀yìn rẹ̀ tí mi ò ti ń fẹ́ ra nìyẹn. Ẹ kàn máa wò wọ́n rán. Ààyìn lè wò wọ́n ràn wàhálà ó ṣẹlẹ̀. Kí ni wàhálà tí ó ṣẹlẹ̀? Tí n bá débẹ̀ dábùrò rí mi yóò ọkọ fẹ́ sá lọ. Ṣé ìpọ́ ọkọ ló rọ̀ràn báyìí wàhálà ó ṣẹlẹ̀. Bí n bá rómi gbóná ìdálé lórí o. Tí n bá délé tí mo bá ọkọ mi wọ bọ́ksà àbúrò mi róró fún wa bá màsáàjì rẹ̀. Tí n bá rí kan nítòsí àkọ́kọ́ yẹn fáwọn méjèèjì lẹ́sẹ̀ tó béèrè kí ló ń ṣẹlẹ̀. Kí ló dé? Báwo ni kí kò lè dúró dèmí ká mo mọ̀ màsá wáyé pé àbúrò mi ló máa bá bá sí. Irọ́ ìyẹn òun ìsàn ọ̀dàn. Kẹ̀tù wa máa gbọ́ tó wá burúkú jù kẹ̀kẹ́ rí gbókàn ńlá ọkọ̀ mọ́ ọkọ̀ yín lórí pé jíjẹ kí ló ń ṣe é báyìí náà. Yóò jẹ ìfọ́tí. Kí lẹ́wí? Yóò jẹ ìfọ́tí. So àwọn èmi àmì nìkan náà rẹ̀ fẹ́. Ẹ̀yin ò kọ́kọ́ yín báyà sí. Mo lójú kan tí mo lè ṣe pẹ̀lẹ́ mo lè ṣe bread, soft drink, gúgúrú, but ọkọ mi ló lọ fi ṣe rèé bẹ́ẹ̀. So mo ṣe ọkọ mi pẹ̀lú náà. Àárín ilé gbárù rẹ o. Ní ilé gbárù ẹ̀ fọkọ mi. Níyàlẹ́ ẹjọ́ náà báyìí. Ní fún ara mi wọ́n ra kẹ́lù mi tó dé. Ó sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni àbẹ́mi lọ bẹ́ẹ̀. Kí ló dé? Ní kíni yóò máa ṣe tẹ̀gbọ́n yóò máa ṣe tàbúrò òun lè fara mọ́. Mi ò trọ́ọ̀sì ọkọ mi débẹ̀ yàn pé kinní kan àbúrò mi ayé ọkùnrin yẹn kọ́kọ́ bàjẹ́ ná. Kí ló dé? A ṣe máa bá àbúrò mi màsáàjì ara ṣé ìyá àbúrò mi ò ní kó wọn níbi tá tí màsáàjì ayé ẹ̀ ti bàjẹ́ ná àti pé wà kí ló ta ṣe rọrùn bí ọbẹ̀ lọ wẹ̀ wá ní èèyàn ti máa wẹ̀ tán ná àbí kẹ̀kọ́ wọ ọṣọ gidi ibùgàn a ṣe jókòó mi láṣẹ màsáàjì ẹgbẹ́ torí ọ̀fẹ́ pé. Ọlọ́run fàyè bá. Ó sì àbúrò yín sì róró mọ́yà bàbá náà sì wọ bọ́ksà. Wọ́n láì mọ ọ̀sán làámù kan ọ̀sán bá ti àmú pa